Ó mà ṣe o, ilẹ̀ ń jèèyàn, kíni ká ti ṣe é, gbogbo àwa tiẹ̀ là ń ké báyìí, tó bá dọ̀rùn kò ṣọ̀run re o, ikú ò gbowó, ikú ò gbòbì, ikú ò gbà kankan lọ́wọ́ wa, bíkú bá gbowó àbá fún lówó, tó bá gba ẹran àbá ràgbò fún ẹ̀yin tèmi. Òṣèrékùnrin tí a mọ̀ sí Ògògó Taiwo Hassan ó ti jáde láyé o níbi ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn, bóyá bíi ọgbọ̀n ìṣẹ́jú ni arákùnrin yìí ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra o. Ọmọ rẹ̀ ni ó jáde ní orí láìfù láti wá ṣe láìfù wípé bàbá òun ti jáde láyé. Ẹ̀yin tèmi, ikú dóró, ikú òṣèyí tán, ikú mẹ́nìrè lọ, ó fà àwọn búburú kalẹ̀. Ìgbà mélòó la ó lò láyé tàméwẹ̀wò ìrìn àjò ọmọ ẹ̀dá, ikú ni òpin rẹ̀. Kò sí bá a ṣe lówó tó, kò sí bá a ṣe lọ́lá tó, kò sí bá a ṣe ní gbogbo àwọn nǹkan mèremère tó nílé ayé yìí, ikú náà ni yóò padà gbẹ̀yìn gbogbo wa o. Kò sẹ́ni tí ó máa kó owó àti ọrọ̀, kò sẹ́ni tó máa kó lọ sọ́run. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa gbàdúrà wípé àìsàn tí ò ní gbóògùn kọ́lọ̀ má fi ṣe wá. Nǹkan tí àwọn máa gbàdúrà rẹ̀ nìyí, torí wípé àìsàn tí ó ṣe Ògògó yìí, àìsàn jẹjẹrẹ ni. Ẹ̀yin tèmi, wọ́n sọ wípé kò gbóògùn, wọn ni ó ti wà ní stage 4 tí ó jẹ́ wípé kò gbóògùn. Ẹ̀yin tèmi, ká má ṣe rí ni o. Kọ́lọ̀ má jẹ́ kí ó ya ọ̀dọ̀ wa. Ẹ jẹ́ ká máa tẹ àdúrà kan ránṣẹ́ sí gbogbo ìdílé Ògògó, gbogbo ìdílé Taiwo Hassan. Ẹ jẹ́ ká máa tẹ àdúrà kan ránṣẹ́ sí wọn, ká dẹ̀ máa gbàdúrà fún òkú ọ̀run náà wípé kọ́lọ́run tẹ́wọ́ gbà á. Gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kí Ọlọ́run kí ó tẹ́wọ́ gbà á. Ẹ̀yin tèmi, ẹ jẹ́ ká máa tẹ RIP sí ìsàlẹ̀ fídíò yìí, ká lè máa fi kẹ́dùn pẹ̀lú àwọn tí ọ̀fọ̀ ṣẹ̀. Kọ́lọ́run dẹ̀ bá wa tẹ Ògògó sí afẹ́fẹ́ rere. Mi ò mọ̀ wípé mi ò ní rógògó mọ́. Oh God, ẹ̀yin tèmi, ó dùn mí. Tọ́, a kò ní rí jù báyìí lọ. Ẹ̀yin tèmi, ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.